kó o wá bá mi ṣe o, má jò ṣòro ṣe o. 2021 ni mo ti ṣọdún Iyemọja ní Ìlọrin pẹ̀. Mo yí ìlú káàkiri, wọ́n ní wọn rúrú eléyìí. Èrò ń wọ́, ọmọ Parapoli tẹ̀lé mi. Àìmọye àwọn ìyàwó àfa àwọn fi ṣọ́ọ̀bù wọn lẹ̀, wọ́n ti débi kan tó rántí pé àwọn máa ṣí ṣọ́ọ̀bù lẹ̀. Ìmí sọ pé ìgbà tóun débí lòun rántí pé òun gbóúnjẹ kaná. Gbogbo wọn tẹ̀lé irúmọlẹ̀. Bó ṣàbá wọ́ọ̀lù, wọ́n máa mọ̀ ní. Bó bá wọ àárín ọjà, wọ́n mọ̀ ẹ́ tó ṣàwọ́ àárín ọjà. Èmi ò ṣeré o, mi ò ṣeré o, torí rán mi ni mò ń jẹ́, ọ̀nà tó lásìlẹ̀ fún mi ni mò ń tọ̀. Mo tọ̀ títí mo fi di olórí Oníyemọja àgbáyé. Adé orí mi ò ní ṣíbọ. Ayé ò ní kẹ́ mi wò. Àkẹ́wọ́ làkẹ́kú. Bí a bá dánwò adán tán. Ẹni tó bá ní ká má lọ́la ní dé bá. Ikọ́ kì í kọ́ bálá. Ikọ́ kì í kọ́ ejò. Agara kì í bá Ọlọ́run. À ń gbọ́ kú Olódùmarè. Gbogbo wa máa lọ́rí a máa bọ̀ rí. Gbogbo ẹ̀ka gbẹ́rù òòṣà ẹ̀ ní kọsẹ̀ ayé. Ẹ̀ ní ṣubú dànù. Ẹ̀ ní kọsẹ̀ ikú. Irúmọlẹ̀ àgbẹ̀yìn. Ẹ̀ ní ṣàwó ṣe o. Ẹ̀ ní ṣàwó ṣàbámọ̀. Iyemọja festival world ni wá. Another one is a counterfeit. Irúmọlẹ̀ yà gbé wa débi rẹ̀. Gbogbo àwọn láwo ń bẹ ń bí lánàá. Wọ́n gbọ́ sí Irúmọlẹ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè. Onílé ìyá mi. Àbẹ̀ní àdẹ̀. Tí ìyá mi bá ń ta wọ́n wá ní ìtalẹ̀ ló ta wọ́n. Àwọn àmàkà ni wọ́n máa ká sọ.
Ẹgbẹ́ arúgbó máa bọ̀ ọ́ kó sọ̀sọ̀. À ń sọ̀pọ̀ ọdún láyé o. Igba ọdún kan ló máa jẹ́. Láṣẹ Elédùmarè. Ẹyá gbogbo àwọn ọmọ omi. Kẹ̀lẹ́kẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o. Ẹ máa bá mójútó wọn. Àdìmúlà ò sí bẹ́ẹ̀ ni. Àdìmúlà.